إياكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àwọn ìtumọ̀ kan máa ń bẹ nínú kí ó tó jẹ́ wípé tí èèyàn bá wí wọ́n á ní báwo ló ṣe tú àfáà yẹn ní wà fi himma kọ́ máa tún àjẹsàbúrà máa wulẹ̀ wí ìsáná wujuhuhum wàhándíyàtún yanta bọ̀kálẹ̀ káwọlé wà lè fèèlì alimakọ́mọ́ọ̀tù wọ́n ń pe àwọn tí wọ́n wà ní ààyè náà ní makọ́mọ́ọ̀tù àwọn tó jókòó gangan kìí ṣe ọ̀rọ̀ tí wọ́n kọ nìkan ni wọ́n ń pè ní makọ́mọ́ọ̀tù wọ́n ń pe àwọn tó wà lórí ìjókòó gangan ní alimakọ́mọ́ọ̀tù mo kí àwọn bàbá wa alimakọ́mọ́ọ̀tù olúwa kó jẹ́ ká rí yín pẹ́ nítorí jẹ́ kí n gbàgbẹ́ yẹn wọlé ni wípé bàbá wa Ìmáàmù Àríṣekọ́lá tí wọ́n bá ń kọ́ yẹn ní makọ́mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wa máa post ẹ̀ àwa wa máa gbọ́ àwọn kan bẹ mudakikun muhakikun téèyàn bá ti kéwú lójú àwọn tí wọ́n dà káka rẹ̀ wọ́n á ní ẹjọ́ kéwú rẹ̀ ṣé kò mọ mífò ṣó mọ tó ń wí ṣèṣe kì í ṣe pé wọ́n kọ́ fún un nínú tí àwa tí màá máa pé àwọn àfàtàrà ìjókòó pé ẹ wá wo àwọn eléyìí owó kọ́ ni wọ́n ní o abáwá Al-Mukhtar ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn owó tán ní kọ́ làwọn èèyàn ò fi wọn fi dìbò lù wọ́n àbá àwọn èèyàn ti ní owó bíi wèrè wọ́n ti sí oògùn owó wọ́n ti forí bíi méje fọkọ̀ mu owó gangan tó ti gbé wá dọ́là náà fi gbé wá owó ìyàpọ̀ ọlọ́run a máa jowó tọ́lọ́run ti tà nẹ́bí Muhammad ló ń gbà mí. àmọ́ ìmọ̀ tí ń bẹ́ńlẹ̀ tí ó kún gangan ìyẹn ni ó jẹ́ kí kálukú sọ wípé Al-Mukhtaru àgbàlọ́gà abáwa Ìmáàmù Àríṣekọ́lá nígbà míì ń bẹ èèyàn lè wọ́n pèèyàn lónígbèraga àbágbọ́ ọlọ́rẹ́ ní kò dáa ká sọ pé àfa onígbèraga ni ó yẹ kó gbọ́gàn ọkàn ga gbogbo àwọn àbáwa tí wọ́n wà láàyè yìí ọkàn ni wọ́n gbéga kìí sara torí ẹni tí ò bá gbọ́kàn ga kò ní lọ́jọ́ ọ̀la tó ga gbogbo ohun tí mo wá fẹ́ sọ pátápátá mo wá kó sọ̀rọ̀ pé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n bá kọkọ̀ sí ìdá láti fi pawó ni láti fi pawó kọ́ àbáwá Al-Mukhtar wọn a máa pè mí ní ìdákọ́ńkọ́ àbá ọlọ́rẹ̀ mo ní kí n gbóhùn yín ni o nígbà tí n bá rí àkáǹtì bíi mia àbá àdúmọ̀ ọlọ́run jẹ́ mi yóò mùsùlùmí pé yóò máa débẹ̀ náà bíi mia bíi àmùsùnà mo ní kí n gbóhùn yín ni wàláhi tàlá sunbillahi la ilaha illa huwa àbá àjẹsàbúrà wọ́n máa sọ wípé àyà táwùdà nùhà màlíkà sàmánì. àyà táwùdà nùhà kíákíá ahamadana fàfilí ilimi basiru gbogbo tí mo fẹ́ sọ ń pa bàbá wa Al-Mukhtar òun mo ti kó síbi farida asiri kunta wahida daarin yóò ayi kali ìlàwù àyà amiru fasulitọ́nù liwilayati anta badirun likulli likaribi wa shariki muniru bihubbi muhammadin litali hamani wa majidan la yusabiku kasiru banaitu bàbá wa siru kò ní bàjẹ́ lógun ọlọ́run masjidan lillahi bayta yakulu nasu allahu kabirun faman yariju ladayka jasila judin yanaliu bihubi to aya shairu wa kam anfakita lilifukarahi mala wa ilima duna kasibi Àìsàbúrà ó ti dá àbáhùn torí ọjọ́ ti lọ abáwá àdúmọ̀ ọlọ́njẹ́ àríyìn pẹ́ má fi hàn ká ṣe yín wọ́n láwọn àfọwájú ọlọ́run wọ́n lábẹ́ tilẹ̀ àti bàbá wa Al-Abrar ọlọ́njẹ́ rí àbámi pẹ́ wọ́n láwọn àfọwájú ọlọ́run gbogbo àwa tí à ń jẹ́ lè wúdà ṣé á ṣàdúrà fún àfàwà bá ní ṣàdúrà. máa sọ pé ọlọ́run ló ṣẹ̀dá wa sáyé aláyín láàfin mọ̀tọ́ wá sọ́nà ọlọ́run kò fàgbà láyà balẹ̀ kíkú dákun mọ́ pàfà wá. ọlọ́run ló ṣẹ̀dá wa sáyé aláyín láàfin mọ̀tọ́ wá sọ́nà ọlọ́run kò fàgbà láyà balẹ̀ kíkú dákun mọ́ pàfà wá. wàlá hawla wàlá quwwata ilà abilahi aliyu lásìbí ẹ ṣe mọ bá gbọ́ lọ́rẹ̀ àwọn tọ́láyún kọ̀sídà yẹn orí fóònù ni wọ́n ti kà á fún wa pé àwọn ní táwọn fẹ́ kọ fún bàbá àgbà Al-Mukhtar ọlọ́mọsàjárí yẹn pẹ́ o kò ní tán bẹ́ẹ̀ á lọ sọ́dọ̀ bàbá mi àgbà lórílẹ̀ ẹnìkan wá bá mi lẹ́ẹ̀kan wọ́n á ń sọ pé àwọn àfa kan ti kọ́kọ́ dé mo ní rárá o
báwọn àfa ṣe kọ́kọ́ dé kọ́ là ń fi ń gbé máìkì lé wọn lọ́wọ́ o àkọ́kọ́ gbogbo ẹni tó dé bínú àwọn àfa ìfẹ́ ni gbogbo wọn bá wa bàbá sàdálà wọn ti clear gbogbo ẹ̀ ìfẹ́ ló ní kálukú náà tọ̀ wá ẹlòmíì ti dé bínú àwọn àfa àtàsì ti sọ̀rọ̀ gbogbo ń tà ń wò àwọn nǹkan kọ̀ọ̀kan là ń wò là ń fi ṣé ká mọ́tò kún fún àkún à ń bọ̀ àmọ́ bàbá àgbà bàbá mi àgbà Ọláwùmí káwọn náà ó bá wa ṣe